Alfa. Gbogbo àwọn àfà. Tá sì jẹ́ alu tẹ̀ríkà tìjàníyà. Tá a dẹ̀ tún jẹ́ alu tẹ̀ríkà tìjàníyà. Tá a jẹ́ alu fẹ́dẹ́tì Ibrahimiyya. Tá a tún jẹ́ alu fẹ́dẹ́tì Ibrahimiyya. Tá a ti ṣe tẹ̀ríbíyà ẹ lọ ṣe tẹ̀ríbíyà ẹ lọ ma Ọlọ́run. Tá a ti ṣe tẹ̀ríbíyà ẹ lọ ṣe tẹ̀ríbíyà ẹ lọ mọ Ọlọ́run o. Wallahi ẹ lọ ṣe tẹ̀ríbíyà. Ní ìmọ̀ tó ṣètánì o. Ní ìmọ̀ tó ṣètánì o. Ní agbára tó ṣètánì o. Tó bá sì jẹ́ pé agbára lẹ bá ń gbọ́kànlé lágbára tó ṣètánì o. Àìmọ̀ Ọlọ́run ló gbé ṣètánì ṣubú o. Àìmọ̀ Ọlọ́run ló padà gbé ṣètánì ṣubú o. Ṣètánì nímọ̀ ó lágbára àmọ́ àìmọ̀ Ọlọ́run padà gbé ṣubú. Ìtí wàá jẹ́ rí tí mo ń sọ yìí kíkálukú sẹ́ẹ̀kì ọkàn ara rẹ̀ o. Ṣé irú bí ṣètánì ṣe rò ó pé halakta ní mínànárì wà halakta wú míntorábí ṣé àní máa bá lọ́kàn ẹnìkọ̀ọ̀kan báyìí. Kíkálukú wá chẹ́ẹ̀kì ẹ̀mí ara rẹ̀ wò ṣé gbólóhùn tó sọ sí àṣetánì lẹ́nu ńgbà náà tó fi sọ jáde wípé ọdá èmi láti inú iná ọdá òun láti ibi ẹrọ̀fọ̀ ṣé àní dárú ẹ̀ nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan yín báyìí. Àwọn tá a kéwú. Àwọn tá a kéwú. Ṣáà ní sọ pé èmi mọ náà wò wọn mọ náà wò. Ṣáà ní sọ wípé èmi mọ náà wò wọn mọ náà wò. Èmi mọ sọ́rífù. Èmi mọ sọ́rífù òun ọmọ sọ́rífù èmi mo mọ bàlágà mo mọ mọ́ntìkì mo màrúdù. Tó wá jẹ́ pé yẹn lọ́ọ́ fi wá tẹ ẹni ìwọ mọ náà wò ẹnìkan mọ náà wò àìmọ náà yẹn lọ́ọ́ fi wá tẹ mọ́lẹ̀. Tó wá jẹ́ pé àìmọ náà yẹn ló fi wá tẹ torí pé wọ́n mọ náà wò ló fi wá tẹ ẹni tí ò mọ náà wò mọ́lẹ̀. Ṣé wọ́n ṣètánì ò ti di. Ṣé wọ́n àṣetánì ṣe ẹ̀ ti di kankan náà. Tá a bá bọ́ síbi orúkọ Ọlọ́run. Tá a bá bọ́ síbi orúkọ Ọlọ́run. Àwọn orúkọ Ọlọ́run tó ń yanjú. Àwọn orúkọ Ọlọ́run tó yanjú. Wọ́n máa ń ṣe kálúwà. Wọ́n máa ń ṣe kálúwà. Àlìjànú ló fẹ́ lómi lórúkọ Ọlọ́run. Àlìjànú ló fẹ́ lómi lórúkọ Ọlọ́run. Nígbà tó bá sọ pé níbo ni wọ́n ti ṣe àlùwà tiẹ̀. Tó bá ní níbo ni wọ́n ti ṣe àlùwà tiẹ̀. Èmi inú igbó mo ti ṣe tèmi. Èmi inú igbó ni mo ti ṣe tèmi. À ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀. À ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀. Ṣé kò ti ju alákìtà ní mìnà náà. Ṣé yẹn gan òtí ẹ̀ tí wàá ju alákìtà ní mìnà náà rí wákà alákìtà wíńtìn. Ṣé kò ti papọ̀ mọ́? Ó ti papọ̀ o. Ó ti papọ̀. Ó ti papọ̀ o. Ọ̀nà kan ṣoṣo tó wà láti mórí bọ́ náà ni ìrìfáníyà láti mọ Ọlọ́run. Ọ̀nà kan ṣoṣo tó wà láti mórí bọ́ kúrò ní gbogbo wàhálà yìí òun ni mímọ̀ Ọlọ́run. Èyí tí ṣètánì ò mà tó gbé ṣubú. Èyí tí àṣetánì ò mọ̀ tó gbé ṣubú. Gbogbo àwọn àfà. Gbogbo àwọn àfà. Táwa jẹ́ alùfẹ́dẹ́tì Ibrahimiyya. Tá a jẹ́ alùfẹ́dẹ́tì Ibrahimiyya. Tá a sì gbọ́ sí òye. Tá a sì gbọ́ sí òye. Ẹ máa lọ dálé kéwú fẹ́dọ̀ ọ̀lẹ. Ẹ lọ dálé kéwú fẹ́dọ̀ ọ̀lẹ o. Bàbá wa ń sọ fún wa pé ká lọ dálé kéwú fẹ́dọ̀ ọ̀lẹ. Ẹ̀yin tá a ti sọ fún tẹ́ ẹ gbọ́ Ọlọ́run fún àlùbáríkà sí. Àwa tó ti sọ fún tá a gbọ́ Ọlọ́run fún àlùbáríkà sí. Wọ́n wà ní kíwà àwọn náà lẹ́kẹ́ tẹ́ fi lọ dálé kéwú lẹ̀. Àwọn náà tún wá sọ pé kéwù àwọn náà lẹ́kẹ́ tẹ́ fẹ́ lọ fi dálé kéwù lẹ̀. Kéwù yín lẹ́kẹ́ sẹ́yìn lẹ́ni Kùránì. Sẹ́yìn lẹ́ni Kùránì ni. Àbí kéwù lẹ́ lè kílèmù Kùránì. Kéwù lẹ́ lè kílèmù Kùránì. Ó dọwọ́ wa. Ó dọwọ́ wa. Àwọn àlàyé tí a fẹ́ ṣe nìyí. Àwọn àlàyé tá a fẹ́ ṣe nìyí. Tẹ̀ríkà Tìjàní radiyallahu ta'ala ni. Tẹ̀ríkà Mawlana Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala ni. Ìta lè fi wé. Ìta lè fi wé. Nítòsí ń bì. Nítòsí ń bì. Òun ni àmì. Òun ni àmì. Force. Gbogbo tí jẹ́ forces lápapọ̀. Gbogbo tí ń jẹ́ force lápapọ̀. Wọ́n ń ṣiṣẹ́ fún Nàìjíríà ni. Wọ́n ń ṣiṣẹ́ fún Nàìjíríà ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo túrùkù sòfíà wọ́n ń ṣiṣẹ́ fún ìsìláàmù ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo túrùkù sòfíà wọ́n ń ṣiṣẹ́ fún ìsìláàmù ni. Àmọ́ tẹ́ bá fẹ́ wo àmì. Àmọ́ tẹ́ bá fẹ́ wo àmì. Wọ́n à ní ka òfin Nàìjíríà fún yín o. Wọ́n ò ní ka òfin Nàìjíríà fún yín o. Òfin àmì náà máa kà fún yín. Òfin àmì ni wọ́n máa kà fún yín. Ó tẹ̀ já sí pé nínú òfin Nàìjíríà náà ti yọ òfin àmì. Kódà bó tiẹ̀ já sí wípé nínú òfin Nàìjíríà náà ti yọ òfin àmì. Bẹ̀tì òfin àmì ni wọ́n kà fún yín tẹ́ bá fẹ́ wọ àmì. Àmọ́ òfin àmì ni wọ́n máa kà fún yín tẹ́ bá fẹ́ wọ inú force àmì. Ṣé mọ̀ pé àwọn kan bẹ tán pè ní ọ́físà. Àwọn kan bẹ tán pè ní ọ́físà. Nínú òfin àmì.
nínú òfin àmì. gbogbo ọ́fíìsà tó bá tó wọ yúnífọ́ọ̀mù. gbogbo ọ́fíìsà tó bá ti wọ uniform. kò gbọ́dọ̀ wọ mọ́tò èrò. kò gbọ́dọ̀ wọ mọ́tò èrò. gbogbo ọ́fíìsà tó bá ti lè mú wọ uniform kò gbọ́dọ̀ wọ mọ́tò èrò. nínú òfin wọn ni. nínú òfin wọn ni. tó bá ti lè wọ mọ́tò èrò. tó bá ti wọ mọ́tò èrò. ó ti rúfin. ó ti rúfin. ṣé òfin nàìjíríà sọ pé aṣọ kan la gbọ́dọ̀ wọ mọ́tò kan. ṣé òfin nàìjíríà sọ wípé aṣọ kan la gbọ́dọ̀ wọ mọ́tò àgbọ́dọ̀ wọ kan wọ mọ́tò. lọ understand nǹkan tí wọ́n ń pè ní ọ́fíìsà dáadáa o. tọ́lá lómi ọmọ òpó gbogbo ẹni tó bá ti wọ uniform náà ń pè lọ́fíìsà. rárá àwọn tí wọ́n kàwé di ọ̀gá. àwọn kan wà tó yẹ pé wọ́n kàwé dọ̀gá ni special ni wọ́n. àwọn náà ń pè lọ́fíìsà. àwọn náà ń pè ní ọ́fíìsà. ó yàtọ̀ sẹ́ni tó lọ jọyìn àmì. ó yàtọ̀ sáwọn tó lọ àwọn sójà tán lọ jọyìn àmì tó wọ́n máa wò ká àwọn tẹ́jọ́ ń wọ mọ́tò ládùúgbò rẹ̀ àwùwà kò wá rò pé bóyá àwọn náà ń sọ. rárá àwọn kan o. ẹni ọ́fíìsà kò gbọ́dọ̀ wọ ó lè wọ aṣọ lé wọ mọ́tò èrò bẹ́tì yúnífọ́ọ̀mù yẹn kò gbọ́dọ̀ wọ mọ́tò èrò. ó lè wọ aṣọ lé wọ mọ́tò èrò àmọ́ yúnífọ́ọ̀mù yẹn kò gbọ́dọ̀ wọ mọ́tò èrò. bẹ́ẹ̀ náà ni òfin òun náà ni ṣùrùtù sẹ́yìn Ahmad Tijani. bẹ́ẹ̀ náà ni àwọn májẹ̀mú ojú ọ̀nà tẹ̀ríkẹ́ Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala ni. àwa sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ ẹni tó lè ṣe tẹ̀jìdìdì fún yín á sọ bẹ́ẹ̀ àwọn èèyàn míì náà ò gbọ́ yẹn yé pé ṣé ò mọ ẹ̀yà àlífà ni kó ṣe tẹ̀jìdìdì fún yín. wọ́n á sọ fún ẹ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ yẹn tẹ́ ẹ fi lè mórí bọ́ òun ni kẹ́ ẹ lọ ṣe tẹ̀jìdìdì lọ́wọ́ Mọ̀lánà Sheikh Maynes Al-Khalifa. torí òun ló confam. torí àwọn ni confam tó jẹ́ Khalifa Sheikh Ibrahim. torí Sheikh Tijani radiyallahu ta'ala ni. torí Mọ̀lánà Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala ni. mo sọ níjó ni pé inú àwa tá a sì di wọn lọ́dọ̀ wọn wọ́n sọ fẹ́nìkan pé kò gbọ́dọ̀ fún ìyàn lọ́wọ́ ju 50 lọ. bàbá sọ níjọ́sí wípé nínú àwọn táwọn ṣe ìdímọ́ lọ́dọ̀ Sheikh Tijani wípé àwọn kan bẹ́nu wọn tó gbé Sheikh Tijani sọ fún wọn pé wọn ò lè fún ìyàn lọ́wọ́ ju 50 lọ èèyàn 50 náà lè fún lọ́wọ́. ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wà láyé yóò máa gbọ́ ní. ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ó ń bẹ láyé yóò máa gbọ́ program wa yìí. wọ́n sì rán yẹn sí ni. wọ́n dẹ̀ rán yẹn sí ni. bàbá sì wà ní jòkó bàbá wà ní jòkó pé bàbá wa ń jòkó ní ara yẹn sí ojú bàbá náà ló fi lọ jíṣẹ́ fẹ́ nìyẹn. bàbá Mọ̀lánà Sheikh Tijani yẹn sí wà ń jòkó tí wọ́n fi rán yẹn sí. bẹ́ẹ̀ni. so ẹni yẹn náà wà ń jòkó tó fi rán yẹn sí bàbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹni tí wọ́n rán yẹn náà ó wà láyé o. ẹni tí wọ́n rán yẹn tó rán sí yẹn òun náà wà láyé. tó bá mo forúkọ bọ àwọn méjì láṣìírí. bàbá wa fi orúkọ bo àwọn méjèèjì láṣìírí. ẹni tí wọ́n lè gbọ́dọ̀ fún yàn lọ́wọ́ ju 50 lọ. ẹni tí wọ́n ní gbọ́dọ̀ fún yàn lọ́wọ́ ju 50 lọ. tó bá tọ́lọ́run bá kó jẹ máa fún. tọ́lọ́run bá kó jẹ máa fún. tó bá ti fún yàn 50 ní ọwọ́. tó bá ti fún yàn lọ́wọ́ 50 ó ti pa owó orí díẹ̀ ti parí nìyẹn. ṣé wàá lè ṣe tẹ̀jídì lọ́dọ̀ ẹni tí. ṣé ẹ lè ṣe tẹ̀jídì lọ́dọ̀ orú ẹni bẹ́ẹ̀ ẹni tó yẹ pé wọ́n kọ yádà easy yẹn ni. àìmọye ṣéwù lára tá a sọ pé kàyádà ló wà lọ́wọ́ káyádù ni wọn. àìmọye ṣéwù ńláńlá tẹ̀ ń wò ńláńlá tó yẹ pé easy ni tó wà lọ́wọ́ wọn easy ni mọ̀kọ́yàdì ni. àìmọye ṣéwù tó ti kọlu ṣòrútù Sheikh Tijani. àìmọye ṣéwù tó lè jẹ́ ṣéwù ńlá. àìmọye ṣéwù ńlá tó ti kọlu májẹ̀mú tẹ̀ríkẹ́ Sheikh Tijani. tẹ́yìn máa wò pé ṣéwù ńlá ni. wọ́n sì kọ́ ṣe ṣéwù ó fún. dẹ̀ ti kọlu òfin ṣéwù. ó yìí ti kọlu òfin tẹ̀ríkà. kò lè fún yín lọ́wọ́. kò lè fún yín lọ́wọ́ wúrìdì o. lè dọ́dọ̀. lè dọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kẹ́tọ́ pé fẹ́ ṣe tẹ̀jídìdì. èmi wá ń sọ báyìí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ yẹn. bàbá wa wá ń sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ yẹn. a ní ṣe mùsùlùmí. a sọ pé kì í ṣe mùsùlùmí o. a sọ pé ẹ ní wà lìjánná. a sì sọ pé ẹ ní wà lìjánná o. a sọ pé ẹ ṣe wàlí. a sì sọ pé ẹ ṣe wàlí o. àmọ́ tó sọ ẹ̀yin pẹ̀lú Sheikh Tijani abala básìkò. àmọ́ tó sọ ẹ̀yin àti Sheikh Tijani abala básìkò. nǹkan ta. ó ti já ó ti gé. okùn tó so yín pọ̀ mọ́ Sheikh Ahmad Tijani Abul Abbas. ìyẹn là ń sọ o. ó ti gé. a sọ pé ẹ ṣe wàlí. èyí tí bàbá wa ń sọ nìyẹn àìsọ pé ẹ ṣe wàlí o. a sọ pé ẹ ṣàfà o. àìsọ pé ẹ ṣàfà o. àmọ́ tó pé Sheikh Tijani Abul Abbas. àmọ́ Sheikh Tijani Abul Abbas. okùn tó so yín pọ̀ ti gé. okùn tó so yín pọ̀ ti gé.
torí ẹ ti dalẹ̀. torí ẹ ti dalẹ̀ ẹ ti rúfin. àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí. àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí. lànàbí fi sọ pé kulil haqqa walau kana murra. ó ní dédé ọ̀rọ̀ tá à ń nẹ́bí sọ wípé ẹ sọ òdodo kódà kó òdodo yẹn korò kó gbóná lára ẹ sọ. téèyàn bá ródòdó tí ò sọ. béèyàn bá ródòdó tí ò sọ. sọ pé àìsàn òdodo yẹn ló wá jẹ́ kó máa bẹ láyé. tó wá jẹ́ pé àìsàn òdodo yẹn ló jẹ́ kó máa bẹ láyé. gbogbo ọdún tó bá lò. gbogbo ọdún tó bá lò. ayé jákujàku. ìgbésí ayé rẹ̀ yẹn ò ṣàǹfààní ayé jákujàku ló lò. rédèrèdè ló ń lò. ìgbésí ayé rédèrèdè ló ń lò. òródòdó. òródòdó. ò sọ. ò sọ. torí pé o rò pé tó bá sòdodo yẹn o lè kú. torí pé òun rò pé tó bá sòdodo yẹn o lè kú. àbí wọ́n lè pa ọ́. àbí wọ́n lè pa ọ́. mi ò lè jẹ́ nìkan ó pa mí. mi ò lè jẹ́ kẹ́nìkan ó pa mí o. ìsọ́ọ̀sì para rẹ̀. ṣe o bó sì para rẹ̀. ó ti para ẹ̀. ó ti para rẹ̀ ọ̀rẹ́dì. gbogbo ọjọ́ àbóṣù àbọ́dún tó bá lò ìgbésí ayé tí ò dá lọ ń lò. gbogbo ọdún ọjọ́ àbóṣù tó o bá lò wàláhì ìgbésí ayé tí ò dá ló ń lò. tó bá wá rí òdodo tó sọ. tó wá rí òdodo tó sọ. táwọn kan sọ pé òkùbi tó gbà. táwọn kan sọ pé òkùbi tó gbà. tó bá kú. tó bá kú. ó kú dáadáa. ó kú dáadáa. ó sì bọ́lọ̀ dáadáa. ó sì bọ́lọ̀ dáadáa. اللهم صل على سيدنا آمين آمين ولا هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره آمين صلاة تقدر